bí àwọn ìràwọ̀ méjì wọ́n bá fi ara wọn àwọn tá a bí láti January 1st títí dé January 19 tó bá lọ fẹ́ ẹni tá a bí láti January 20 títí dé ending of January tó bá fi ara wọn wàhálà wọn máa ṣẹlẹ̀. Àṣírí Olúwa pẹ̀lú wòlíì rẹ̀ ó yẹ kó mọ̀ kí ló bá wáyé bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere tó yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire olúwa wá ti lànà àbáyọ fúnra rẹ̀ pẹ̀lú wòlíì ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mínú ẹ̀kẹ́ àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún àkúrẹ́rẹ́ àṣírí tọrọ ọmọ ìràwọ̀ àtọ́sù pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀ mystery ọ̀sán. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Díẹ̀ nìyẹn sà ìtọ́wò la mọ́ nínú ọbẹ̀ tó tó lọ́kọ̀tà ló yẹ kó fẹ́ irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn. Ìdáhùn sáwọn ó yára fọ́lọ̀ ẹ̀ lórí Facebook, Instagram tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ mystery of stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ni date of birth oṣù àtọ́jọ́ tẹ́ wáyé sórí WhatsApp number yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ni fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ. Wọ́n ní àgbà tó jì sí kòtò ó yẹ kó kó àwọn aláyòkú lọ́gbọ́n ṣùgbọ́n àwọn àgbà wa tó ń jì sí kòtò sí wọn rẹ́dì láti kó àwọn tó ń bọ̀ lọ́gbọ́n torí ẹ̀rọ náà ṣe gbé mi dìde enough is enough. Bẹ́ẹ̀ bá lọ ilé babaláwo sí ẹ bá èrò níbẹ̀, bẹ́ẹ̀ bọ́ lọ́lé pásítọ̀ ẹ bá èrò níbẹ̀, bẹ́ẹ̀ lọ́lé aláfa ẹ bá èrò níbẹ̀. Ọ̀pọ̀ ju èrò tó dẹ̀ lọ ọkọ̀ ibùjókòó ló pọ̀ jù nínú wàhálà, ibùjókòó ló pọ̀ jù nínú wàhálà, ibùjókòó ayọ̀ òun ló pọ̀ jù nínú ohun tó ṣẹlẹ̀. Wọ́n ní wọn tí mo sọ sẹ́ bó o bá ti fọ́ọ̀dù sábẹ́ ìpín ìtọ́tọ́ bí ẹni January 1st sí January end kó tó máa ṣe birthday ó jẹ́ láì tí ẹ lẹ́kọ̀ọ́ understand. Ìràwọ̀ méjì ní bẹ́ẹ̀ nínú oṣù yẹn tó yẹ pé ẹ gbọ́dọ̀ try láti ṣe kíni má tiẹ̀ try láti lọ fẹ́ ìwọ tó jẹ́ bí kẹfẹ́ lómi máa sọ pé òun máa ń láì kí òun àti ìyàwó nǹkan jọjọ oṣù kan náà ó jẹ́ láì tí ẹ lẹ̀ kò máa compulsory kí wà tìyàwó ẹ kẹjọjọ oṣù kan náà tẹlómi àwọn sọ pé òun láì kóun jẹ́ bí abí January 4 kíyàwó náà jẹ́ bí abí January 28 ṣẹpẹ́ lómi thinking lómi ó yàtọ̀. I'm talking to you spiritually. Bí àwọn ìràwọ̀ méjì wọ́n bá fi ara wọn àwọn tá a bí láti January 1st títí dé January 19 tó bá lọ fẹ́ ẹni tá a bí láti January 20 títí dé ending of January tó bá fi ara wọn wàhálà wọn máa ṣẹlẹ̀ torí pé ìràwọ̀ méjì ló kọlu ara wọn wọn sì bára wọn mu wọn tako ara wọn. Òun ní ìràwọ̀ erùpẹ̀ tá a pè ní Capricorn àti ìràwọ̀ afẹ́fẹ́ tá a pè ní Aquarius. Ẹ jẹ́ kí n ṣàlàyé ní àárín àwọn méjèèjì ìgbéyàwó wọn ò lè dánmọ́rán títí dé ìbẹ̀rẹ̀ máa ń dùn táwọn ẹlòmíì kan tó máa fi irú wọn tọrọ ṣùgbọ́n tó bá di àárín méjì àti ìgbẹ̀yìn ni wàhálà wà dìde yóò wá dàbẹ́ ni pé ṣáwọn kan láàrin ra wa tẹ́lẹ̀ ta láìka ara wa wọn kì í ṣe pé wọn ò fẹ́ràn ara wọn. Àwọn tó rí tó ń jà lọ́wọ́lọ́wọ́ báyìí ìgbéyàwó tó rí pé tó fẹ́ túká lọ́wọ́lọ́wọ́ báyìí má sọ fún mi pé wọn ò nífẹ̀ẹ́ ara wọn níbẹ̀rẹ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn níbẹ̀rẹ̀ ṣùgbọ́n ìràwọ̀ wọn ló takò. Èmi sọ fún 100% assurance ni ẹ má jẹ́ káwọn èèyàn kan fi ayé yín sínú ìgbèkùn. Ẹni tó ní ìgbádùn nígbéyàwó tiẹ̀ má jò ó tiẹ̀ sínú ìgbèkùn kí wọ́n náà má bàa ní ìgbádùn nígbéyàwó tiẹ̀. La ojú ẹ méjèèjì sílẹ̀ la etí ẹ sílẹ̀. Àṣírí ìràwọ̀ ló fẹ́ sọ̀rọ̀ Ọlọ́run dẹ̀ rí inú mi èmi ò ní kankan tí n fẹ́ fi deceive èèyàn. I'm not here to deceive anybody. Èmi ò lè dáàbò èèyàn kankan ṣùgbọ́n Olúwa ló fún mi ní àṣírí láti máa tú bí mo sì ti tú màá máa rí tú torí pé Olúwa ló fún mi ní àṣírí torí pé Olúwa sọ fún mi pé
ìgbà tí ìgbà ti dalẹ̀ kí ni ilẹ̀ tí Olúwa sọ pé kí n má dà pé gbogbo fídíò tí n bá sẹ́ndì kí n má gba 1 náírà lọ́wọ́ èèyàn lè bùkún mi o ṣùgbọ́n bí ẹ̀sà mo fẹ́ wo ra wọn mi sẹ́gbẹ̀ẹ́ tó bá tiẹ̀ kí wọ́n sọ pé kọ́kọ́ lọ mú 20,000 wá àbí 5,000 wá àbí 10,000 wá kí n tó sọ lóra àwọn ẹ̀fọ́ ẹ̀ Olúwa ní kí èmi má ṣe ṣe èmi ò takò àwọn tó ń ṣe o tèmi lèmi sọ ìpín oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bá ti pín oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ bá ti pa àwọn nìyẹn jẹ́ kó máa mójútó bá ti pè mí náà ni mo wà ní Olúwa ní tí n bá ti ṣe bẹ́ẹ̀ òun yóò máa rán àwọn ènìyàn tí ó máa ràn mí lọ́wọ́ òun yóò máa rán àwọn ènìyàn tí ó máa ṣàánú rẹ̀ àṣebí ìyá kan mo kàn ń gbàdúrà fún nírọ̀lẹ́ kí n tó bọ́ sórí láìní àdúrà ni mo kàn gbà fún mi ò bá wọn sọ kọ́kọ́ ìyá yẹn dẹ̀ ní ọkọ̀ àwọn oníkàwọ́ fún mi ní nǹkan pé kí n send account number ó sì díẹ̀ ìyá yẹn sì ṣe ohun tí Ọlọ́run náà ṣe bí ṣé èmi ni mo lọ kó sí nínú ṣe bí Ọlọ́run ní tí ìbá ti dalẹ̀ òun á máa fún mi ní àṣírí lórí ọ̀rọ̀ ìràwọ̀ mo dẹ̀ fi dá yín lójú èmi náà fi dá májẹ̀mú pé bí Olúwa bá ti ń fún mi èmi náà máa fún yín máa fún yín bẹ́ẹ̀ wọ́n ti fún mi lọ́fẹ̀ẹ́ èmi náà máa fún yín lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀ ẹ jẹ́ sọ nípa rẹ̀ dáadáa ìràwọ̀ méjì ní bẹ ní January ẹ láì tí yín lẹ̀ ẹ bá mi ṣe àbídò yẹn yóò wọ ìgboro náà ìràwọ̀ méjì ní bẹ ní January tí wọn kò gbọdọ̀ fi ara wọn tó bá fi ara wọn wàhálà máa ṣẹlẹ̀ ìdààmú máa ṣẹlẹ̀ wọn ò ní kẹta ní méjì ìgbéyàwó yẹn àti ìgbẹ̀yìn ìgbéyàwó yẹn èmi ò bẹ́ẹ̀ sọ nípa ìbẹ̀rẹ̀ mo ti sọ tẹ mo ní ìbẹ̀rẹ̀ máa ń dùn gan àwọn kan gan ó tún máa fọ́ láì tọrọ ṣùgbọ́n nígbà tí wàhálà bá dé ìwọ gan ló fẹ́ náà máa sọ pé má lọ bẹ́ẹ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ marriage tó work ẹlòmíì ò mọ nǹkan tó sẹ́ta marriage yẹn mo fi títóbi Ọlọ́run búra ìdí ẹ̀ nìyẹn tó fi ń ṣe ẹsẹ̀ gbé ìdí ẹ̀ nìyẹn tó fi fẹ́ tó fọ́kọ̀fọ́kọ̀ tó fẹ́ ọkọ̀ dé ọkọ̀ mẹ́wàá torí ẹ̀ ló ṣe fàyà tó fàyà márùn torí pé ó mọ àṣírí tó gbé ẹ ṣubú wọ́n ní bọ́mọdé bá ṣubú wọ́n ní àwọ̀ iwájú wọ́n ní bí àgbà bá ṣubú wọ́n ní àwọ̀ ẹ̀yìn kó o tó kúrò ní ìgbéyàwó yẹn ṣó mọ tó fẹ́ ṣe ẹ kúrò ní ìgbéyàwó yẹn tó o bá ti mọ̀ ó lè padà ṣokùnfà tó fi lọ wọ inú ìgbéyàwó mi tó tún lọ padà pàdé ohun tó tún ju ibi tó kúrò lọ àṣírí ìràwọ̀ lórúkọ tèmi ẹ lè fọ́lọ̀ wa lórí Facebook lórí YouTube Instagram TikTok ẹ táìpù ẹ àṣírí ìràwọ̀ mystery of star wọn ò gbé fọ́tò mi jáde ẹ lọ fọ́lọ̀ gbogbo social media and this one nọ́mbà mi ò dẹ̀ yípo padà nọ́mbà ẹyẹ kan náà ni mo ní ẹ máa pè é kẹsì máa WhatsApp ẹ ìrọ́pọ̀ lórí ẹ o ṣùgbọ́n tó o bá ti ní determination kó fẹ́ bá mi sọ̀rọ̀ mo fi tóbi Ọlọ́run búra ó bá mi sọ̀rọ̀ tí ì ṣe pé ṣe ló kàn wó pé jẹ́ nǹkan pé tó bá sọ pé jẹ́ nǹkan pé o lè má lọ opportunity torí pé èrò pọ̀ lórí kọ́ọ̀lù wa èrò pọ̀ lórí WhatsApp wa èrò pọ̀ gan so tọ́kùn ẹ̀ bá ti sọ pé ó wù mí kí bàbá yìí bá mi sọ dájúdájú náà má sọ̀rọ̀